ọdọọdún là á rórógbó, ọdọọdún là á rámọ obì lórí àtẹ, ọdọọdún la ó máa wà o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bàbá Aládò tó jẹ́ Holy Peace Herbal Research Center, a kú ìpalẹ̀mọ́ ọdún, ojú wa ó máa rọ́dún o, ire gbogbo ó máa jẹ́ tiwa. Ìwúre ọdún wa tá a máa ń ṣe lọ́dọọdún títí di on the 31st, a máa bẹ̀rẹ̀ ètò àdúrà lóru èní títí on the 31st inú oṣù tí a máa kágbá ọdún yìí ńlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníbàárà wa tẹ́ ẹ ti ń ra oògùn wa, gbogbo oògùn tó ṣiṣẹ́ pátápátá kò ní padà wá mọ́ o. Ẹ̀yin tí ẹ wá ń lo oògùn lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyẹn oògùn iléeṣẹ́ bàbá Aládò, ẹ ní àlàáfíà. Gbogbo ẹ̀yin tó yẹ pé oore tuntun ti bọ́ sí yín lọ́wọ́ nínú 2023, oore náà ò ní pẹ̀dín o. Ẹ̀yin tó yẹ pé wá ń retí oore tó máa tó yín lọ́wọ́ wọnú ọdún tuntun yìí, oore náà yóò bá yín kalẹ̀, oore náà yóò dẹ̀ tó yín lọ́wọ́. Ẹ̀yin tí ẹ̀ ń kẹ́kọ̀ọ́ tẹ́ wà nílẹ̀ lókè òkun, ẹ máa rí ọgbọ́n, ẹ máa rí òye, yóò máa yé yín o. Tẹ́ bá kẹ́kọ̀ọ́ ọ̀hún tán, yóò wá ṣe àlàáfíà fún yín, yóò ṣe oore fún yín o. Bẹ́ẹ̀ ló máa rí, torí pé bẹ́ẹ̀ ni ewúrẹ́ ń ké, bẹ́ẹ̀ ni àgùntàn ń ké. Tí àwọn àgbàlagbà wọn sọ wípé takẹ́ṣẹ́ báyìí ní í ṣe lẹ́wùjọ òwú, òwú dúdú òwú funfun wọn kì í jara wọn níyàn. Àwọn tí ó ṣe yín lóore ò ní jà yín yàn, àwọn tí ó fà yín gòkè ò ní jà yín yàn. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Èèyàn kì í wá rìn kórí ó má mi o. Ẹ ṣẹ́gun òdì, ẹ rẹ̀ yín ọ̀tá. Gbogbo àwọn ọ̀tá tó bá níbo lè bá gbé gbà, wọ́n fọwọ́ ara wọn fi ṣẹra wọn. Torí tí arígi ṣẹ́gi bá ṣẹ́gi, orí ara ẹ̀ ní ń dùlé. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ oníbàárà wa tí ẹ̀ ń gbọ́ mi pátá, ọ̀rọ̀ yóò ní dojúrú. Ẹ̀yin tí wá ń retí ọ̀lẹ inú, tẹ́ ẹ retí ọmọ, Ọlọ́run yóò ṣe fún yín nírọ̀rùn, àdúrà yín ó gbà o. Ọ̀sẹ̀ ìwúre òun la wà yìí, á dẹ̀ ṣe wẹ̀jẹwẹ̀mu ní on the 31st ní iléeṣẹ́ bàbá Aládò nílùú Abẹ́òkúta. Ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi lókè òkun, àbẹ́yìn tẹ́ ń gbọ́ mi ń bí, ẹ má jáfara o. Ẹ jẹ́ á jọ ṣe ìwúre yìí, ọ̀rọ̀ yóò dayọ̀. Kò sí tó ń gbà tó ju àdúrà lọ. Tí ẹ bá gbìyànjú tó bá lè gba àdúrà, yóò gbà pé ọ̀nà àbáyọ ó dáa púpọ̀. Ẹlòmíì tí ń gbìyànjú, àní ìwúre ọdún, kò sí ní ta lè fi wé ìwúre ọdún. Ẹ jẹ́ á múra tí a bá ṣe àdúrà. Àwọn tá a ti ṣàdúrà fún ní ọdún tó kọjá, ní ọgbà tá a ṣe ìwúre ọdún tọ̀hún, wọ́n padà wá dúpẹ́. Ìwọ náà ó dúpẹ́ ayọ̀, ó dúpẹ́ ìdùnnú. Ẹ má jẹ́ ká fi àdúrà ṣeré o, nítorí pé agbára kì í gbàṣẹ́, àdúrà ló máa ń gbà. Ìwúre ọdún nílé iṣẹ́ bàbá Aládò, ẹ gbà pé Ọlọ́run ń bẹ, àwọn èèyàn sì wà.